Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n kó ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Kí n tó tẹ̀síwájú, èní ni ọjọ́ ìbí ìyàwó mi, Yétúndé Ọmọ́wùnmí Ọ̀nàṣókù. Happy birthday to you, long life and prosperity. Èní jẹ́ ọjọ́ àmì. Nǹkan tó fi jẹ́ ọjọ́ àmì ni wípé ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n ń pè ní àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Àṣà, ìfẹ́ àti ẹ̀sìn. Nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ lórí ayélujára báyìí nípa nǹkan tó ṣẹlẹ̀ láàárín àwọn Muslim àti Àwùjalẹ̀. Mi ò ní dárúkọ, mi ò fẹ́ dárúkọ o. Ọlọ́gbọ́n o, olóye o, ẹni kẹ́ bá mi ká lọ. Mi ò ní dárúkọ, but tí bá ti ń sọ nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, ìwọ tí o bá jẹ́ ọmọ ọlọ́gbọ́n, o máa mọ̀ nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́gbọ́n afẹ́ kọ́ sọ́gbà mi ọ̀rọ̀, ọlọ́gbọ́n nìkan ni kó wọ ẹ̀dùn ẹ̀ tó bá ti lọ́gbọ́n kó padà sẹ́yìn. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ láàárín àwọn Muslim àti Àwùjalẹ̀, ọba Àwùjalẹ̀, kò yà mí lẹ́nu rárá, but gbogbo ọmọ Yorùbá pátá, gbogbo ọmọ Kútù Òjíire, gbogbo ọmọ Yorùbá, ẹ dìde. Ẹ má jẹ́ ká torí pé ọ̀làjú dé ká máa fojú egbò tẹ́lẹ̀ o. A ní àṣà, a ní ìṣe. Ẹ má torí pé a gba ẹ̀sìn, ẹ má yẹ ká gba wèrè mẹ́sìn. Gbogbo ẹni tó bá máa jẹ́ ọba aládé pátá, ó máa bá àwọn alálẹ̀ jẹ, ó máa bá àwọn alálẹ̀ mu. Wọ́n máa ṣètùtù fún ẹ kó tó dé adé, tó bá dẹ̀ kú, wọ́n ní láti ṣètùtù fún ẹ. Má ti torí pé o lọ gba ẹ̀sìn Islam, Muslim, kò ní pé o ò ní ṣe bẹ́ẹ̀, òkè? Ọlọ́gbọ́n o, olóye o, kí ni à ń pè ní ìfẹ́? Kí ni à ń pè ní àṣà? Kí ni à ń pè ní ẹ̀sìn? Kí wọ́n tó di pé ẹ̀sìn wọnú ilẹ̀ Yorùbá wa, àwọn bàbá wa ti ní form of government. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ máa gbọ́ mi. Àwọn bàbá wa ti ní form of government. A ní ọba ló ń jẹ́ number one, òun ló dàbí president ìsìn. A ní òsì ọba, deputy vice president. A ní balógun, òun ni chief of army staff. Ṣé ń gbọ́? A ní a ní balógun, chief of army kò tó òun, torí a ní Ààrẹ Ọ̀nà Kakanfò, òun ló máùntì bọ́dà wa long, which is tó ń ṣe kí ló kọ ẹ̀, Ìlọrin, ọ̀rọ̀ fẹ́ jáde, òun ló máùntì bọ́dà wa tó ń jẹ́ Ìlọrin. Àwọn ọba ti ní form of government tí wọn kó tó di pé wọ́n gbé ẹ̀sìn àti àwọn colonizer wa, wọ́n ti ní fọ́ọ̀mù. Nígbà táwọn òyìnbó dé, wọ́n bá àwọn bàbá wa unprepared. Wọ́n tún jealous wọn ni, because we are already had our own form of government. A ní balógun, a ní òsì ọba, a ní ìyálóde, a ní kí ló kú sorry, ẹ bá mi pé a ní ìyálóde, a ní aṣọ́bodè, a ní olúbodè, a ní olúọdẹ, a ní olórí ọ̀dọ́, a ní gbogbo ẹ̀ form of government. Tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ nílùú, olórí ẹ̀rọ ló máa pè. Tí a bá fẹ́ ní ìlú kan lóko, kí ló kọ ẹ̀, kí ló máa pè, olórí ọdẹ. Tí ogun bá ṣẹlẹ̀, balógun ló máa pè. They have their form of government. Àwọn bàbá ti ní, òkè? Ẹ rí, tí ẹ bá ka Kùránì àtẹ̀ka Bíbélì yìí tán, ṣé kò wá sí nǹkan ẹyọ kan tí àwọn ancestors wa ṣe, tí àwọn baba ńlá baba wa ṣe ní nǹkan tó dáa ni? Nígbà táwọn pípọ̀ ìgbé ẹ̀sìn wá fún wa, òkè? Tí nígbà tá a gba ẹ̀sìn wọn, ṣé a ní láti gba culture wọn náà ni? We had our own culture. I keep saying this on my program. A ní culture tiwa, a ní àṣà, a ní ìṣe wa. Ẹni pé òkè, torí pé àwọn bàbá wa ń bọ Ṣàngó, wọ́n ń bọ Ọ̀ṣun, wọ́n ń bọ Ọya, wọ́n ń bọ kinní kan, kò dáa. Òkè, ẹ mọ Ọlọ́run lọ́kan, ẹ mọ Allah, Jesus is the way. Òkè, báwo la yẹ lè máa sin Jesus? Ẹ máa lọ church. Báwo la yẹ lè máa sin Muhammad? Báwo la yẹ máa sin Allah? Ẹ máa lọ mosque, ẹ máa lọ Mecca. Ṣé a tún gbọ́dọ̀ máa wọṣọ bíi ti gbogbo àṣà àti ṣe? A gbọ́dọ̀ máa ṣe bíi ti náà ni? Must we do it like we do? Ṣé ògbóǹkó nǹkan táwọn bá wá gbogbo àwọn ancestors wọn tó ṣe yẹn is bad? Màá sọ ní orí program tó wáyé, ẹni tó dẹ̀ ṣe mistake yẹn, òun ni pé nígbà tó fẹ́ tú Bible àti Quran sí Yorùbá, wọ́n lọ pe Ṣètánì àti Bìlúsù ní èṣù ilẹ̀ Yorùbá gangan, ò kì í ṣe Ṣètánì wọn.
tó bá dárúkọ ṣètọ́n tó ń dárúkọ bìlísù àbí kí ló kọ kiri kò kí ń ṣe èṣù láàlú ògiri òkò tiwa Nàìjíríà ní ilẹ̀ Yorùbá wa ṣóre ṣe kàlẹ́ṣù tiwa. ẹ lọ ka history, ẹ lọ wá ìtàn, ẹ má jẹ́ kí Google máa sọ ìtàn wa fún wa, it's not possible. wọ́n lè máa dúró pé ẹ torí pé o ti gba ẹ wá gba rere mẹ́sìn ẹlòmíì pé torí pé o ti gbà sílámù kò lọ sí òdílé wọn mọ́, ṣíríkù ni sorry nǹkan tó fi bí ẹ tó fi tú ẹ ṣíríkù ni òkè pé wá jẹ́ ṣíríkù ni accepted because tó bá ti gba Allah gbogbo nǹkan tó wá ṣe ń dílé yẹn kí ni ò dá bẹ́ẹ̀ kò sọ fún mi. òkè gbẹ́yẹ́ ń bọ Ògún ẹ̀ ń pa ẹ̀ ń tẹ̀jẹ̀ èèyàn sọ̀rọ̀ náà ẹ má pààyàn òkè wá òwe kọ́ pààyàn kò dáa ẹ akílẹ̀ ń pa ẹ má pa ajá ẹ má pa ewúrẹ́ ẹ má pa òbúkọ ẹ má òkè ya ṣé ẹ ń pààyàn síbẹ̀ ni ò torí pé o ti gba Islam o wá fi ojú ọ̀nà àṣà àti ṣe yẹn wá filẹ̀. gbogbo ilẹ̀ Yorùbá pátá gbogbo ilẹ̀ Kútù Òjìrè pátá ẹ dìde ẹ má jẹ́ pé ìgbà ẹ̀sìn nǹkan tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Òde yẹn is very wrong. I'm a Muslim, yes, I can confide in that, I'm a Muslim, but ẹ má fi torí pé ẹ gba ẹ̀sìn ẹ má gba wèrè mẹ́sìn. We had our own culture, what they call king, ọba aládé ni, ìbálórí ni, ṣebí ní ayé ìwáṣẹ̀ máa sọ mo fẹ́ wọnú ẹ̀jú díẹ̀ ní ayé ìwáṣẹ̀ gangan ṣebí history àwọn ọba gangan lọ́ba ló ń jagun fún ilẹ̀ Yorùbá torí ìwọ tó bá máa jẹ́ ọba jagunjagun ló gbọ́dọ̀ jẹ́ o gbọ́dọ̀ lè protect àwọn tó ń pè ní èèyàn ẹ but tó bá tó wà lọ jagun wọ́n máa pa ọba torí o gbọ́dọ̀ fi ẹ̀mí ẹ̀ dígun ni tí o bá ti lè kú fún àwọn èèyàn ẹ bá lọ jagun. ilẹ̀ Yorùbá gangan àwọn baba ńlá baba wa gbogbo àwọn ancestors wa jagunjagun ni wọ́n jagunjagun làwọn ancestors wa ẹ lọ ka history so wọ́n máa ń fi ẹ̀mí wọn dígun ni ọ̀kọ́kẹ́ ọba lágbára àbí bóyá torí pé wọ́n máa ń pa ọba tó bá ti pa ọba ok torí ẹ̀ tẹ́ bá wo gba àwọn courtesans náà tó bá fẹ́ jà number one ló máa ń fẹ́ pa ọba number one ló máa ń fẹ́ pa so tó bá ti pa ọba ẹ̀ lágbára mọ́ kẹ́ tó ṣẹ̀yìn ọba mi ilé àfẹ́ control wọ́n máa ti attack yẹn wá ní kókè ọba àmọ́ pé ó lágbára o ó yá dúró lé ọba wa yọ balógun ó wá jẹ́ ibà lórí ogun balógun gbogbo ló ẹ̀kọ́ bá máa jẹ́ ibà lórí ogun ni aláṣẹ kejì òrìṣà ló ń jẹ́ lóòótọ́ mọ agbára tí ilẹ̀ Yorùbá ní gbogbo wọn tó bá ti jí ní òwúrọ̀ tó bá ti mọ̀ pé ọmọ Kútù Òjìrè ni ẹ́ máa dúpẹ́ agbára tí Elédùmarè fún wa ó ju ẹ̀sìn tí à ń sìn lọ kò fi òtítọ́ kò kò fi sìn òtítọ́ la fi dá ilé ayé tá wà yìí ó kàn gbé lórí irọ́ ni. ẹ wá báwo lẹ ṣe máa believe pé gbogbo àwọn ancestors wa gbogbo àwọn bàbá wa they never did anything good in this life they always did bad. tó bá ti rí pé èèyàn ń ṣe oògùn ẹni tó bá ti ń ṣe oògùn ò dáa why mo lè ṣe oògùn kí n fi protect life mi mo lè ṣe oògùn kí n fi bèrè kọ́ lọ́dọ̀ Elédùmarè but oògùn tí ẹ̀ ń sọ yìí ni àwọn àfáà àti pásítọ̀ yìí máa ṣe fún ẹ tó bá lọ bá wọn náà wọ́n máa sọ pé lórúkọ Jésù láìláìláìlá ibo ni báwo lè máa ṣe máa pàdé àfáà ní ilé eléwé ọmọ ilé aláwọ̀ ṣe àfáà máa lọ máa rúgí ẹja ṣé inú Kùránì àbí inú àdìsí ló wà pásítọ̀ tẹ̀ ń bá ń lé tó fi ń bọrí ṣé inú Kùránì àbí àdìsí ló wà kí ló ṣe pípù yìí náà ẹ̀ ọmọ Yorùbá ẹ̀ dìde ẹ̀ ọmọ Kútù Òjìrè ẹ̀ dìde o ẹ ti ń fọ́ọ̀mù kìíní ẹ ti ń mistake kìíní yìí fáwọn pípù yìí yes okay truly I'm a Muslim I'm a religious mo lè dìde sí ìkìlọ̀ kírun wákàtí márùn-ún mi ò dín but ṣé mo gbọ́dọ̀ tún ṣe bí ara sádìní wọ́n ní o ò lè ṣe bí wọn o ò lè ṣe bí àná bí wọn like kò kí n ṣe lẹ̀kọ́ náà lájọ́ ń tẹ̀ ẹ̀yìn pípù yẹ di ẹ wise up now. Yorùbá ní pé iye ogún ọdún a máa gbóná fẹlifẹli bá lọ àbọ̀nbọ̀ tí wọ́n like gbogbo nǹkan tí Yorùbá sọ ọ wá ń sọ ibi tí mistake yẹn wà ní pé wọ́n ò bá àwọn baba ńlá baba wa wọn ò ní àkọọ́lẹ̀ àwọn baba wa ọlọ́dẹ ò ní àkọọ́lẹ̀ àwọn great grandfather wa àwọn sẹ́sọ̀ tó àwọn ní àkọọ́lẹ̀ wọn ni wípé òótọ́ ni òtítọ́ la fi dá ilé ayé tí wọ́n bá ṣeré ire máa bá ẹ tó bá nù kankan sọmọ kan mẹ́sàn-án tó kù máa jẹ́ tiẹ̀ ní ogún ọdún a máa gbóná fẹlifẹli bá lọ àbọ̀nbọ̀ kí ló ń ṣe ẹ̀yin pípù yìí náà àwọn bàbá wa ní má fọ ọkàn ọmọ mi dúró kí n dúró tọ́wọ́ fẹ́ bá wọn ní bakúba ó ní dikúdi wọ́n ní nǹkan tí àgbà fi ń jẹ̀kọ àbẹ̀wé ló wà kí ló dé tẹ̀yin pípù yìí ẹ lọ tú proverb wa ẹ lọ tú àwọn òwe wa ẹni tó wá máa jẹ ogún kógún ó máa pa ìtàn kítàn mi ò mọ oyè Àwùjalẹ̀ mi ò sọ ọba tó kú oyè yẹn gangan àwọn oníṣẹ̀ṣe ló yẹ kó sin ọba ìwọ tí ò bá ti lè ṣe ìṣẹ̀ṣe má gbéná wojú ẹ̀
ṣé ẹ mọ̀ kó tó pípù ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yàn ọmọ Oòduà gbogbo ẹ̀yàn ọmọ Kútù Òjíire gbogbo ẹ̀yàn alẹ́ pátá gbogbo ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ má gba wèrè mẹ́sìn. I have once go to Saudi, mo ti lọ sí Egypt, I have went to Egypt. Okay, láàrin èmi àti ẹ sọ fún wa pé ẹ̀ka àwọn Egyptian tẹ̀ ń wò yẹn gbogbo àwọn Arab tẹ̀ ń wò yẹn they are bad àwa black and nice jù wọn lọ olóburúkú ní ìdá ni wọn mo sọ mo tuntun sọ ṣe mọ̀ pé the sea yìí slavery tí Quran àti Bible sọ gbogbo àwọn Arab country sì ṣe slavery but àwọn ọmọ dúdú náà fi ṣe slavery tẹ́fọ́n bóyá máa ń tó pè ṣàgálà tẹ́fọ́n bóyá máa ń lo àwọn ọmọ ṣàgálà tẹ́fọ́n bóyá máa ń ṣe àwọn ọmọ wa ní ilẹ̀ wọn ẹ̀dẹ̀ pé ẹ̀ ń pèsè fún wa pé à ń lọ sálùjọ náà afẹ́ lọ jókòó sí apá àná bíi afẹ́ lọ jókòó sí ọwọ́ ọ̀tún àná bíi èmi àtẹ́dẹ̀ wà ní ayé ó dẹ̀ ń treat me bad why can't you wash up mo bèrè lọ́wọ́ àfa kan pé kí ló ń ṣe yín kí ló pẹ́ kí ló àfa kan yẹn kí a má sì torí pé Ọlọ́run fi Kùránì wọn Saudi ká máa ṣe bí wọn káwa kò wá ní dáfà mo fẹ́ ṣépè pé ó yá Saudi tẹ̀ ń wò yẹn wọn kì í ṣe ìrákù ìkọ́dù wọn kì í ṣe àsàlátù wọn kì í ṣe tìjàníà wọn ṣe kọ̀dìríyà ibo lẹ́yìn àfa ilẹ̀ Yorùbá ti rí tìjàníà kọ̀dìríyà kó lè dùn mo wá bá yín o ọ̀rọ̀ yín kan mo fẹ́ sọ mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Àwùjalẹ̀ tó lọ ní ipò Àwùjalẹ̀ ẹ má ti torí ẹ̀sìn kẹba ìṣẹ̀ṣe jẹ́ àní àṣà àní ìṣe wa torí ẹni tó bá máa pè ní ọba aládé báwo ni Yorùbá ṣe sọ náà ni pé wọ́n ní orí tó bá máa dádé inú agbèrè ẹlẹ́nu tí ń wá èsì tó bá máa wò sàlẹ̀kẹ̀ inú agbèrè tẹ́ aṣọ báwo lẹ pàmò ẹ má bínú pé ẹ jọ̀ọ́ mi ò mọ bó ṣe pé òwe yẹn Yorùbá ò ní sọ̀rọ̀ ṣá láì nídìí tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú tí obìnrin bá jẹ́ kúmólú á jẹ́ pé ikú ti mú àwọn akọni ilé yẹn lọ́yìn kí ló dé tí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ jìde kẹ́ wo ọ̀rọ̀ bàbá yín nígbà tí mo kọ́kọ́ fún wa skinny báwo lẹ́yìn máa sọ pé ní ilẹ̀ bàbá mi ní ilẹ̀ tó bí mi sí ilẹ̀ tó fi lè ṣe èdè kẹ́ máa níbi kí n má ṣe èdè ìlú bàbá mi don't speak vernacular nígbà táwọn primary school gbà yẹn wọ́n máa ń don't speak vernacular ọmọ máa sọ vernacular báyìí ni tó bá ti sọ òyìnbó máa sọ onílẹ̀ bàbá mi torí ẹ̀ ní wí ò ṣe wọ orí yìí ẹlòmíì wọ̀ ni pé tó bá bí wẹ́ oh my God. ẹlòmíì wà jẹ́ pé tó bá ń bínú ó ti yé nínú gbogbo ọ̀rọ̀ ẹ̀ pátá ẹ máa ti mọ̀ pé ìjà tó ń jà yìí kò kí ń ṣe bọ́lá òun ṣe da ìjà ẹ̀sìn ni ìjà ẹ̀sìn ni ẹlòmíì wà jẹ́ pé kò ṣe pé kò láìkẹ́ ẹ̀ òbọ̀ tó pé òun jẹ́ Muslim ìwọ jẹ́ Christian ó dẹ̀ mọ̀ pé kò dáa àwọn ẹnìkan wà wọ́n kì í jẹ́ ẹran kí ló pè Christmas fowl tó bá tí Kristẹni bá pa ẹdìyẹ Christmas wọn ò ní jẹ àwọn nìkan náà wọn kì í jẹ wọn léyà ẹdẹ nípò náà kan náà là ń sìn nínú Kristẹni náà àwọn nìkan wà wọn ṣe Christmas àwọn nìkan wà wọn kì í ṣe Easter àwọn nìkan wà wọn kí ló ṣẹlẹ̀ ní Muslim náà Tìjàníyà wà àwọn nìkan tó wà nípa àwọn MSS àbí kílẹ̀ tún pé àwọn yá jamadama yá ìlú kí ló ń ṣe ìpípù yìí náà gbogbo orí ìwé Yorùbá pátá ọ̀rọ̀ bọ̀ là ń sọ fún ọmọlúàbí o tó bá dénú àdòdìndín gbogbo ẹ̀yàn ọdún Yorùbá pátá gbogbo ẹ̀yàn ọmọ pátá ẹ má ṣètò pé ẹ gba ẹ̀sìn kẹ gba wèrè mú ẹ̀sìn àní àṣà ẹ níṣe má kírun ẹ má pe Ọlọ́run ẹ má pe gbogbo kọ́tẹ́ bọ́ lo inú mímọ́ what we are talking about is inú mímọ́ wọn ò ní pé kó lọ bẹ Ògún síbì kan kó lọ bẹ inú mímọ́ nítorí pé o bà tèèyàn jẹ́ o wá lọ gba àwẹ̀ 21 days o wá fi tọ́lá sítẹ̀kà fún láì o wá òbóyá Ọlọ́run máa dáríjì ẹ̀ ẹni tó ti bá tiẹ̀ jẹ́ tiẹ̀ náà máa bàjẹ́ ni ẹ jẹ́ ká máa ọlọ́gbọ́n o olóye o ó máa gùn díẹ̀ mò ń bọ̀ mi ò tí ì dé.